ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọlọ́run wa olùfẹ́ wa olùpamọ́ wa aláàánú aláàbò wa, ọlọ́run tó mú wa rí ojú rere gbà tí a tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù tuntun, ọlọ́run tó mú gbogbo ẹtì kúrò nínú iṣẹ́ wa, ilé wa, ẹbí wa, ìdílé wa. Ògo ìyìn àti ọlá ní forúkọ yín o, nítorí wípé ẹ̀yin olúwa yóò jẹ́ kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ yín, àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́nìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èyí ní ọjọ́ ẹtì ọjọ́ kẹwàá oṣù kìíní. Àkòrí tí a ó gbé yẹ̀wò lẹ́nìí sọ wípé o gbọ́dọ̀ yàgò fún ègún. Apá kìíní, o gbọ́dọ̀ yàgò fún ègún. Amú àkọ́sọ orí wa nínú ìwé Tẹsalóníkà kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkejìléníogún. Tẹsalóníkà kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkejìléníogún. Ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ ibi. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Genesis orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta dé ìkẹrìndínlógún. Ìwé Genesis orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. A ó gé pépèpé nítorí àkókò wa. Ó sì ṣe ní òpin ọjọ́ wọn ni tí Kénì mú ọrẹ nínú èso ilẹ̀ fún Ọlọ́run wá, àti Ébẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn, àní nínú àwọn ohun tí ó sanra. Olúwa sì fi ojú rere wo ẹbọ Ébẹ́lì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n ẹbọ Kénì àti ọrẹ rẹ̀ ni kò náání. Kénì sì bínú gidigidi, ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Kénì sì bá Ébẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀. Ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko, Kénì dìde sí Ébẹ́lì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Nígbà tí ìwọ bá Olúwa sì wí fún Kénì pé, níbo ni Ébẹ́lì arákùnrin rẹ̀ wà? Òun wí pé, èmi kò mọ̀ o, èmi yìí ṣe olùtọ́jú arákùnrin mi bí? Òun wí pé, kí ni ìwọ ṣe nì? Ohùn ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ké pè mí láti inú ilẹ̀ wá. Ǹjẹ́ nísinsìnyí a fi ọ́ ré lórí ilẹ̀ tí ó yanu láti gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ lọ́wọ́ rẹ̀? Nígbà tí ìwọ bá ro ilẹ̀ láti ìsinsìnyí lọ, kì yóò fi agbára rẹ̀ so èso fún ọ mọ́. Ìsáǹsá àti alárìnkiri ni ìwọ yóò máa jẹ́ ní ayé. Kénì sì wí fún Olúwa pé, ìyà ẹ̀ṣẹ̀ mi pọ̀ ju èyí tí èmi lè rù lọ o. Kíyèsí, ìwọ lé mi jáde kúrò lórí ilẹ̀, èmi yóò sì di ẹni tí a pamọ́ kúrò lójú rẹ. Èmi yóò sì jẹ́ ìsáǹsá àti alárìnkiri ní ayé. Yóò sì ṣe, ẹnikẹ́ni tí ó bá rí mi yóò lù mí pa. Olúwa wí fún un pé, nítorí náà ẹnikẹ́ni tí ó bá pa Kénì, a ó gbẹ̀san lára rẹ̀ lẹ́rẹ̀ méje. Olúwa sì sàmì sí ara Kénì nítorí ó bá rí i kí ó má bàa pa á. Kénì sì jáde lọ kúrò níwájú Olúwa, ó sì jókòó ní ilẹ̀ Nódì ní ìhà ìlà oòrùn Édẹ́nì. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ègún jẹ́ ìpè sí àwọn ẹ̀mí òkùnkùn láti ṣiṣẹ́ lòdì sí ẹnìkan tàbí àpéjọpọ̀ àwọn ènìyàn kan. Nígbà tí ègún àtòkèwá, ó jẹ́ ìpè sí àwọn ogun ọ̀run, ogun ayé àti ti ìsàlẹ̀ ilẹ̀ láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kí ó ṣiṣẹ́ lòdì sí ayé ẹnìkan. Bí ó ṣe wù kí ó tó, ó dá mi lójú pé o kò fẹ́ kí èyíkéyìí ogun ẹ̀mí kó ṣiṣẹ́ lòdì sí ọ. Nítorí náà o gbọ́dọ̀ yàgò fún ègún o. Ìwé àwọn onídàájọ́ orí ìkẹsàn ẹsẹ̀ ìkarùn títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta. A rí àpẹẹrẹ ègún kan tó jà, ó jẹ odidi ìlú. Jótámù, ó ti bọ́ lọ́wọ́ ikú nípasẹ̀ arákùnrin rẹ̀ Abimeleki, ẹni tí ó pa 70 nínú àwọn arákùnrin rẹ̀. Ó sì fèsì nípa gbígbé ègún
nípa gígé ègún fún Abimeleki àti àwọn arákùnrin Ṣékémù tí ó ràn án lọ́wọ́. Lẹ́yìn ọdún 3, Ọlọ́run fàyè gba ẹ̀mí búburú láti mú kí ègún náà kí ó ṣẹ, èyí tí ó mú rògbòdìyàn àti ìparun wá sí ilẹ̀ náà. Lékè rẹ̀, ikú Abimeleki. Mo gbọ́ ìtàn kan nígbà tí mo kéré tí ó ràn mí lọ́wọ́ láti bójútó ìhùwàsí mi bí mo ṣe ń dàgbà. A gbọ́ pé ọmọkùnrin kan tí ó ń rìnrìn àjò, ó kọjá lára bàbá àgbà kan, ó sì fi bàbá àgbàlagbà yìí ṣe yẹ̀yẹ́ láì nídìí. Bàbá àgbà náà fiyèsí nípa sísọ̀rọ̀ pé mo lè má ní agbára o láti ṣe ohunkóhun, ṣùgbọ́n akèrègbè kì í rínú gbomi sí o. Lẹ́yìn tí ó sọ ọ̀rọ̀ yìí, bàbá náà tẹ̀síwájú lójú ọ̀nà rẹ̀. Lójijì, òǹgbẹ bẹ̀rẹ̀ sí ní gbẹ ọ̀dọ́mọkùnrin náà tí ó fi bàbá àgbàlagbà ṣe yẹ̀yẹ́ yìí. Nítorí náà, ó súré lọ sí abà tó súnmọ́ jùlọ láti mu omi díẹ̀ kí ó tó tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀. Láìpẹ́ sí ìgbà tí ó kọ́kọ́ mu omi, òǹgbẹ tún ti ń gbẹ o. Ó tún dúró lọ sí abà mìíràn láti mu omi sí i. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúró bẹ́ẹ̀, àwọn ènìyàn ṣàkíyèsí pé ohun kan ti ṣẹlẹ̀ sí arákùnrin yìí o. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀, ó sì sọ gbólóhùn tí bàbá àgbà náà ń sọ. Ó sọ fún wọn. Wọ́n kígbe, ègún nìyẹn. Wọ́n rí bàbá àgbà náà, wọ́n sì bẹ̀ ẹ́ kí ó forí jì ọmọkùnrin yìí. Ó sì gbà o. Ó sì tú ọmọkùnrin náà sílẹ̀ kúrò nínú ègún náà. Lójú ẹsẹ̀, òǹgbẹ náà sì dẹ́kun láti máa gbẹ arákùnrin náà. Olùfẹ́, yẹra fún àwọn iṣẹ́ tí ó lè fa ègún fún ọ o. Bọ̀wọ̀ fún àwọn àgbà. Má ṣe rẹ́ àwọn ènìyàn jẹ tàbí pa wọ́n lára. Tí o kò bá ṣe ohunkóhun tí kò dára, tí ẹnikẹ́ni bá fi ọ́ ré, kò ní wá sí ìmúṣẹ. Nítorí ègún tí kò nídìí kò lè nípá. Gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Òwe orí 26 ẹsẹ̀ 2. Nígbà tí o bá ka Bíbélì rẹ, ìwọ yóò rí pé àwọn nǹkan kan ó lè fa ègún láti ọ̀dọ̀ Ọlọ́run. Yàgò fún wọn gẹ́gẹ́ bí àlàkalẹ̀. Yàgò fún wọn gẹ́gẹ́ bí àjàkálẹ̀ àrùn. Yàgò fún wọn pátápátá. Tí ogun ènìyàn bá lè lágbára, tí ègún ènìyàn tí ó bá lè ní agbára tó èyí tó wà nínú ìtàn tí mo sọ lókè yìí, mélòó ni ègún láti ọ̀dọ̀ Ọlọ́run. Màá jíròrò síwájú sí nípa yíyẹra fún àwọn ègún Ọlọ́run ní ọ̀la. Tí o bá ní ègún kan tí ó ń ṣiṣẹ́ nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́, mo pàṣẹ pé kí ó bàjẹ́ lónìí ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: jẹ́ ọlọ́gbọ́n o. Yẹra fún ohunkóhun tó lè fa ègún. Ẹja sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti yẹra fún ohunkóhun tó lè fa ègún sínú ayé mi, sínú ayé àwọn ọmọ mi, sínú ìdílé mi àti sí ọjọ́ ọ̀la mi. Olúwa, má jẹ́ kí n fi ègún sílẹ̀ fún àwọn ọmọ mi àti ìran tí ó ń bọ̀ lẹ́yìn mi. Ṣàánú fún mi. Ọlọ́run yóò ṣiṣẹ́ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Nítorí náání ohun àní náání. Ó dàbọ̀.